Primeboy knows nothing about Mohbad's death. Wumi knows a lot. Now, let me tell you people something. Shengbomi. Sherry Primeboy, tell me. Leave him alone, stop attacking him. Primeboy knows nothing. In Koton Jekin attack Primeboy ni pe o mo nkan tawa o mo tó lè fi bá wa tàn mọ́lẹ̀ sí nkan tó ikú tó pa Mohbad. Kò síbẹ̀ jọ́ tí Mohbad kú o. Ẹ má get it twisted. Ìkà tó bá ṣe ni kage. Àbí kò yé yín. Ìkà tó bá ṣe ni kage. Primeboy knows nothing about the death of Mohbad. But ó fẹ́ dá ẹrù yẹn lé Primeboy lórí. Ẹ bá mi cut video kẹ́ mú fún Primeboy. They are still coming to arrest Primeboy. Wọ́n yìnbọn wá arrest Primeboy. Wọ́n máa sọ fún Primeboy pé òun ló ná Mohbad lórúkà ẹlẹ́jẹ̀. Ṣé mọ̀ bí egbò kékeré tó ṣẹlẹ̀ yẹn? Wọ́n ní òrùka ẹlẹ́jẹ̀, òrùka mákàn ẹ̀jẹ̀ tó fi nà. Òun ló fa egbò yẹn. Ipò òrùka mákàn ẹ̀jẹ̀ yẹn kéré tó ṣe fi ọ̀bẹ mákàn ẹ̀jẹ̀, sorry, ọ̀bẹ mákàn ẹ̀jẹ̀. Tó dẹ̀ ṣe ti fi nà yẹn, tó ṣe ti fi gún yẹn. Òun ló fa ikú tó kú. Ẹ bá mi sọ fún Primeboy kó wà ready. They are still coming to arrest him. But by law, by rights, wọ́n mọ nǹkan tó ń jẹ́ wọ́n ń ṣe ògùn, wọ́n ń lo ọ̀bẹ mákẹ́ǹjẹ̀. Wọ́n ti plan everything. Mo ń sọ fún Primeboy, bye, go get ready. They are coming for him. I'm telling you now, Primeboy knows nothing about the death of Mohbad. Wumi knows a lot. Olórí burúkú ọmọ. Ìwọ sọ pé òun kí Mohbad in Valentine. Ṣó máa ń kí Mohbad in Valentine tẹ́lẹ̀ ni. Ó gbé fídíò sí tó wá gbé bí tí wà tí Mohbad tó ti gbé ẹ dání, tó ti gbé ọmọ dání. Àbí wèrè lélẹ́yìí ni. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló miss Mohbad tó. Ṣé irú àná tó ṣe Valentine yẹn, ṣé kò jẹ́ kó shock wa, kó surprise wa pé Mohbad nǹkan tó pa ẹ́ nìyí o. If you truly love Mohbad, you should be leading the justice for Mohbad, Wumi. You should not be the one against justice for Mohbad. Wumi, come out and say your truth and let your truth set you free. Wumi, you know a lot about what killed Mohbad, but you want to put everything on Primeboy's head. Primeboy, your mom, koko. The only thing Timothy come from Primeboy ni pé Primeboy, ó mọ gbogbo a lot tí Mohbad ti sọ fún nípa Wumi. Tó bá dé dákẹ́ tí ó sọ tó fẹ́ gbàbọ̀dé. Wọ́n ti ń plan ẹ̀. I am telling you for free now. Nǹkan tó bá wá gbé kalẹ̀ fún yín nìyẹn. Wọ́n bá sọ pé Primeboy òun ló gún ní ọ̀bẹ ẹlẹ́jẹ̀, ṣàbẹ̀pọ̀ dẹ̀ ti ń sọ. They are coming for Primeboy to arrest him. Primeboy tó bá arrest ẹ, má refuse arrest but gba lawyer. Ìwọ ló fẹ́ di ọ̀rọ̀ yẹn lórí. Primeboy, I am telling you this from reliable source. Wumi, kàkà Wumi tó jẹ́ kán mú. Wumi tó jẹ́ kán mú. Wumi tún lọ ń bá wọn commissioner of police. Wípé Àyàtì fẹ́ pa òun. Ṣé Wumi kọ́ ló jẹ́ kán mú? Apàyàn tó fẹ́ arrest ẹni tí ò ṣẹ̀. Primeboy yóò mọ nǹkan kan tó pa Mohbad. Ẹ má di ẹrù tí ò ń ṣe tọmọ ẹ lé lórí. And enough of you all attacking Primeboy. Go and attack Wumi. Go and attack Wumi. Stop. Ẹ mọ̀ pé mà sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. The only thing tí mo fi attack Primeboy ni pé Wumi send the message sí. Wumi fẹ́ gbé mọ́ra. Mo dẹ̀ ní láì kó lọ gba bọ̀dẹ̀. Nǹkan tí mo ṣe come for him gbà yẹn nìyẹn. Mo come for him wípé òun ló pa Mohbad. Wumi ló pa Mohbad. Wumi àti Sam Larry àti ọba tó fún lóyún tó fi Billy Ham, àwọn ló pa Mohbad. Ẹ má di ẹrù tí ò ń ṣe ti Primeboy lé lórí. Àbí kò yẹn, ẹ má Primeboy yóò mọ̀ pakú yẹn. Primeboy yóò tẹ̀lé wọn dé Kòròdú. Ìgbà tó ń dé Lẹ́kì náà pa Mohbad. Darosha, Àdúrà, Wumi oní fried rice sọnù. Àwọn mẹ́ta yẹn ni kàn béèrè lọ́wọ́ ẹ̀ ikú tó pa Mohbad. Ẹ má parọ́ mọ́ Primeboy pé ọ̀bẹ mákẹ́jẹ̀ ló fi gún Mohbad. Stop it. Stop it. Primeboy, be ready. They are still coming for you. I am telling you this for free. They are gonna arrest you. Ìwọ ló fẹ́ di gbogbo ọ̀rọ̀ yẹn lé lórí. So know this and know this for free.
Primeboy. Wumi, ìwọ ló ń gbé fídíò, ó ń sọ happy Valentine fún Mohbad. Gbogbo ọjọ́ tẹ́ ti ṣe Valentine kí Mohbad tó kú. Bọ́tà kò já mi náà. Ṣó wà ń lé ni? Ó sí lé náà. Bàbá Liam ló ń bá ṣe Valentine náà. Kò sí Valentine kọ́kọ́ tí wà tí Mohbad jọ ṣe. Prove me wrong kó ju photo síta náà. Olóṣì ọmọ àṣànà. Tó bá ti sọ nǹkan kan á máa gbé photo síta. Ṣé bí gbogbo nǹkan tí Mohbad sọ pé ó tọ́jú nìyẹn. Tó fẹ́ máa gbé síta tó ń bá kú. Ṣé bí gbogbo nǹkan tó lọ yọ nínú iCloud ẹ̀ nìyẹn. Ta ló rò bí photo jẹ? Àbí tí ẹ fẹ́ tàbí Google olóyin ni. Ta ló rò bí gbogbo photo òfò, photo ìbànújẹ́, photo àpọ̀kọjáyé tó ń gbé síta yẹn. Ta ló rò bó jẹ́? Ta ló rò bó jẹ́? Àìmọye photo lẹ́kọ̀ọ́. Is it by internet love? Ta ni gbogbo òṣì tó ń ṣe lórí internet yẹn fẹ́ mú? Ta ni òṣì tó ń ṣe yẹn fẹ́ mú? Ó wá ń ju photo síta fáwa. Àwọn wo ló ń fún ní memory lane? Lọ fún yàlá ìyá ẹ àti ìyá Mohbad olóṣì akáyín elébi. Lọ fún wọn jẹ. Àwọn wo ló ń wù ẹ́ náà? Ó jù sí mi báyìí mo delete ẹ ni mo ní kí ni gbogbo ilé. Don't ever send me. I detest this girl with passion. She's a killer. Apàyàn ni. Apanimayọ̀dà ni. Until you confess and let your truth set you free. Until then, Wumi, you will never have rest of mind. Ọkàn ò ní balẹ̀. Ọkàn ò ní balẹ̀. Mo ń sọ fún ẹ lẹ́ni, àní kó mọ Tinubu, kó mọ ẹ tó ju Tinubu lọ. Àṣírí ò ní bò. I can assure you that. I swear with my living God. Àṣírí ò ní bò. Ó máa ṣẹ̀sín ní lórí ìkànnì yìí. Gbogbo bí tí ayé bá wà. Orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ó máa ṣẹ̀sín awọ́rò, ó máa ṣẹ̀sín àgbáyé ni. Àyàfi tó bá mọ̀ nípa ikú yẹn. Mo ti sọ fún ẹsẹ̀. Má lọ bá lọ́yà charge and bail tẹ́ ń kọ lẹ́tà olórí burúkú. Gbé mi lọ sí court. Tẹ́mi ìyá ẹ bá gbé. Tó bá lọ́wọ́ ní ikú Mohbad. Gbé mi lọ sí court. Olórí burúkú ọmọ. Ọmọ òṣì, ọmọ àdánù, apàyàn, apanimayọ̀dà, ìkà. Ó wá ń ṣe happy Valentine lánàá. Ṣé o dúró sínú ilé bá Mohbad ṣe Valentine rí? You were never there for him. You sold him out. Mohbad was dining and whining with the devil. He was not in love. Mohbad never loved you. And you never loved Mohbad. They placed you in Mohbad's life to go and destroy his life. Or take advantage of that boy, you know. Poor boy. Ìyẹn náà tí ò wo bí tó ti ń bọ̀. Wọ́n ní tí ò bá mọ bí tó ń lọ, wo bí tó ti ń bọ̀. Coming out from that trenches. Tó wá jẹ́ pé ọmọ tó bá nínú ilé Naira Marley ló wá gbé fún ẹ kó fẹ́. Ó dẹ̀ fẹ́ nìyẹn. Chop and clean out ní gbogbo ọkùnrin tó wà nínú ilé yẹn ṣe. Ìwọ débẹ̀, ó dàgbà síbẹ̀. Pàdé pé wọn náà ò gbọ́n díẹ̀ báyìí, mo sorry o. Mọ́mì ẹ ló fi jọ náà. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni. Kó tiẹ̀ wá fi ṣe baby mother gan, tí ò dẹ̀ lè jẹ́ baby mother. Kó tiẹ̀ wá jẹ́ iṣẹ́ yẹn tó kojú sí Amẹ́ríkà. Kó lọ bá Kàrímọ́ kọjọ máa ṣorí burúkú wọn bẹ̀. Ṣé kò wá ní da fún ẹ báyìí? Ṣé ẹ̀mí ò ní save fún wa báyìí? Ọdẹ tí wọ́n nẹ, àfi tí Primeboy bá máa parọ́. Ìwà tí Primeboy lọ́wọ́ ṣẹ́ ń gbà yẹn, wọ́n jọ sọ fún yín ni. Kó tiẹ̀ tó bẹ̀rẹ̀ career ẹ̀. Ìgbà tó tún fẹ́ hùn mí tó tún padà lọ, wọ́n tún sọ fún ẹ pé obìnrin ló máa ṣekú pa ẹ́. Ṣé wọ́n sọ fún bàbá Mohbad gan ni? Wọ́n sọ fún wọn náà. Bí ìmọ̀kan tó mú bàbá Mohbad tó fi gbogbo ẹlẹ́ fọ́lọ́hun. Ó wá pa ọmọ lọ́mọ tọ́, ó dẹ̀ rìn títì. Ó wá sọ pé happy Valentine my love, I miss you. Kóró gbá lẹ́nu ẹ̀. Gbogbo àwọn ogun ọ̀hún, ó máa yọ gbogbo eyín ẹnu ẹ̀ tán ni. You miss him. You miss him. You are an hypocrite. You miss him. If you miss him, you should be fronting justice for Mohbad cause and not us. Kò ń ṣàwátà àmọ́ gbogbo yín rí. Ṣàmọ̀ yín rí ni. Ṣé mo mọ̀ yálà ya ẹ̀ rí ni? Àbí mo bá yín náà lówó Mohbad? Ṣé mo tọ́ mẹ́bí yín ni? Gbogbo àwa tá ń jà yà àfi nǹkan kan mọ̀ yín rí náà. But ìtara ọmọ ń ta wá. Ìtara pé ẹ̀ẹ̀kan lè pa ọmọ ológo. Kẹ́kọ̀ọ́ dẹ̀ jẹ́ ká máa wò bẹ́ẹ̀ ká sọ pé wọ́n fọ̀bẹ ọ̀bẹ máa fẹ́ kẹ̀jẹ̀gún. Ókè wọ́n fọ̀bẹ gun. Wùmí kí ni gbogbo eré tó sá láti jẹ́ kí Mohbad wà láyé? Ó kọ́kọ́ daṣọ bò mọ́lẹ̀ sínú ilé for the 2 days. Ẹ̀ ń dúró de nọ́ọ̀sì Kútọ́nù.
2 days sí 2 days náà sì sọ pé egbò kékeré lẹ fi wọ́n ìgbà tóun débẹ̀ lòun rí oríṣiríṣi ẹ tún ṣe yẹn tán ẹ ti wẹ̀ ẹ ti fi sábẹ́ staircase ẹ mọ̀ pé bàbá Mohbad ń bọ̀ tó ẹ pé mọ̀ pé ń bọ̀ ni ẹ ní fi sábẹ́ staircase yẹn ẹ má tó ẹ pé mọ̀ pé bàbá Mohbad máa lọ sókè ni tó máa ráṣọ ẹ̀jẹ̀ ẹ ti wò pé abẹ́ staircase yẹn ibẹ̀ ni gbogbo yẹn máa ti máa rí so nobody will be able to go upstairs that was your plan Wumi but unfortunately Ọlọ́run mi tó ń dáná dídí àrò tí òun kúrò ńbẹ̀ bí bàbá ṣe rọ́mọ ẹ̀ ń bí tẹ́ fi sí bàbá ò tiẹ̀ dúró síbẹ̀ bàbá nígbà tóun débẹ̀ òun ò rọ́mọ òun kàn lọ sókè ni ibi táwọn ti máa ń sọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ débẹ̀ òun ráṣọ tó sọ̀kì sínú ẹ̀jẹ̀ onígbà ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá ń pè òun pé dáàdì ẹ̀ máa bọ̀ ń bí ọmọ yín wà ń bí bàbá lóun rọ́mọ ẹ̀ lábẹ́ staircase ẹ ti fún ní local environment ókè gbogbo yín wá sọ pé bàbá sáré lọ sí ọmọ kí ló kọ bàbá pẹ̀lú pé lọ sí ọmọ ẹ̀yin tẹ́tí ẹ̀ ń bá ọmọ tẹ́tí gbéyọ̀ sí láyà tẹ́tí wẹ̀ fún tẹ́tí múra fún ṣe fẹ́ fẹ́ lọ sí ni kí ló wà nù yín Wumi olórí burúkú ẹ̀ wá sọ pé omi sí Mohbad you can say that again táyé bá ń jí ayé tọ́yún bá ń jí ọ̀run wàá ṣẹ̀sín wàá kà ó ti ríbi tíyàn ti ń kà kí nǹkan kan má ṣe kó má kà wàá kà èmi tí mo sọ bẹ́ẹ̀ ni wàá kà gbogbo ẹ̀yin tẹ́jọ́ lọ́wọ́ nù ẹ̀ pátá wàá kà ṣé kábíyèsí náà ní ìsinmi ni kò ní ìsinmi náà ṣó ní ìsinmi ni kò ní ìsinmi náà káàmpù yín ti dàrú náà ẹ̀yin olórí burúkú tẹ́ bá máa gbọ́mọ yín ta ló ní kẹ́ má gbọ́mọ ta ló ní kẹ́ má gbọ́mọ àìmọye ọmọ tá bá tiẹ̀ rọmọ rí ṣáà rọmọ lẹ́yìn adìyẹ ni àìmọye ọmọ ẹ ti wá ṣetán ẹ ti wá pa bọ́sítà kó wá sọ fún mi pé lára owó Mohbad tó ń gbà lọ́wọ́ Naira Marley ṣé ò kí ń sẹ́ǹdì ẹ̀ sọ́ba yẹn kó bẹ tọ́jú ẹ̀ ṣé kò láwọn dọ́là sí Mohbad lọ́wọ́ ẹ mọ nǹkan tẹ́ ṣe pàànà ìtorí ẹ̀ lọ ṣe kọ́kọ́ lọ fẹjọ́ sọlọ́pàá tọ́lọ́pàá ò ṣe nǹkan kan Ọlọ́run á dá fún gbogbo yín tọmọtọmọ lẹ̀ nídìí sinmi bẹ́ẹ̀ ṣe jẹ́ kí gbogbo Nigerians tó jẹ́ nílì wá justice fún Mohbad bẹ́ẹ̀ ṣe jẹ́ ká sinmi láti jọ́ tí Mohbad ti kú ẹ̀ ní nísinmi ìsinmi ti jìnnà sí ẹ̀hùn mi láti jọ́ tí Mohbad ti kú apààyàn ọmọ kékeré tẹ́jẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ apààyàn náà bàtọ́ yẹ pé age 10 nìyá wọn ti dà wọ́n lẹ̀ tán ti rìn kiri street wọ́n ti ṣí ojú ẹ̀ sóríṣiríṣi nǹkan ó ti pààyàn jẹun ó ti dóko jẹun ó ti ṣe a lot that is why her brain is being disturbed she will do anything for money ìkà olófo ó wá gbé fídíò I miss you wá bọ́ta ṣé wọ́n bá Mohbad ṣe Valentine ọjọ́ kan rí gbogbo ìgbà tí wà tí ẹ̀ fífẹ́ ra you never spend any Valentine with him all you want to do is collect his money ẹ sọ ọmọ lọ́mọdé dún àrílẹ̀ ní ṣìgbé láyé wa ní ṣìfẹ́ ní ṣìjẹ ní ṣìmú Ọlọ́run á dúró tì wá ààbò tó dájú tó yè kóró Ọlọ́run á bá wa fi bò àwọn ọmọ yẹn wọn ò ní gbé egun eléegun ni Wùnmí ajáde àpẹrẹ àgbébọ̀ adìyẹ ni Mohbad ṣìgbé láyé that was the greatest mistake Mohbad made tẹ́pọ̀ wa gó ṣe fà padà sẹ́yìn tó bá yàn á yàn níbi tó rí ti da kò ní yàn ní ìdílé àwọn Wùnmí apọkọjáyé mọ́ kò ní yàn ń bẹ̀ mọ́ I beg all of you desist from attacking Primeboy kọ́ ló pa Mohbad I'm telling you for free with my full chest Primeboy kọ́ ló pa Mohbad Primeboy if you know the attack is too much go to Berekete lọ sí Berekete lọ sọ nǹkan tó mọ̀ kò sí bá wo gbogbo ayé ló wò wá sí Berekete God bless you gbogbo ayé the world want to know what killed Mohbad so kò sí ọgbọ́n tí Wùnmí lè dá sí mọ́ Primeboy if you know the pressure is too much because I know they are still coming for you I'm telling you this for free now they are still coming for you Primeboy they are coming to arrest you the second time ọmọ sọ fún ẹ pé ọmọ nǹkan tó pa Mohbad kó wá sọ tẹnu ẹ ọmọ di ọ̀rọ̀ ilé lórí o Primeboy gbogbo nǹkan tó bá mọ̀ lọ sí ọ̀dọ̀ Berekete if I were you go to Berekete he will welcome you he will give you protection go to Berekete Primeboy because I know you know a lot you were Mohbad's childhood friend so you tell Mohbad a lot you tell him a lot sorry Mohbad tells you a lot Bella Shmurda go mọ nǹkan tí wọ́n gan mọ̀
Yes. Bella Shmuda o mon kotomo. So Primeboy, if you know the wahala is too much, you go. Lọ sí bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ tó bá sọ gbogbo nǹkan fún bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ tán a máa ṣe gbogbo bó ṣe máa jẹ́ àdúró gbogbo bó ṣe máa wá sí lóyìnbó tó máa jẹ́ àdúró wọ́n á sọ tiẹ̀ fún ẹ gbàgbé ẹ̀ Primeboy. Àbí kan tí mo sọ yẹ yín he knows a lot and Wumi knows he knows a lot. Ẹ̀yin ìkà ẹ pa odindi ọmọ ajá èèyàn gbọ́dọ̀ kú gan kíyàn má wá adìyẹ tí yàn sìn go gbọ́dọ̀ kú kíyàn má wá olófo ó wá lóhun ṣe Valentine mo fi pé fún wa surprise Valentine kó wá sọ nǹkan tó ṣẹlẹ̀ olóṣì wọ́n ti fi ṣe olè apọkọjáyé a lọ fi indi ọ̀kẹ́ ó wá ń ju photo síta lánàá we are less concerned abolófo lélẹ́yìn ni ṣọ́ sọ fún ẹ pé wọ́n nìkan ni Mohbad ń do ni àbí wèrè lélẹ́yìn ni ó wá ń ju photo kí ló kàn mí pẹ̀lú photo wọ́n ní kí ló pa Mohbad ó ń ju photo wetin concern me concern picture àìmọye picture àìmọye fake life tí gbogbo yín ṣe lórí social media wetin concern me concern picture ó bá ju photo bí tí Mohbad ti kokobo ẹ̀ lóbò kò káyé ikú tó pa Mohbad ni kò wá sọ fún wa bó ṣe pa Mohbad ni kò wá sọ fún wa bó ṣe gbọ́mọ àlè wọlé Mohbad ni kò wá sọ fún wa. ó sọ pé rúmbà Mohbad kò ń láì kó máa lọ hospital Mohbad yẹn dẹ̀ ní oníṣe CCTV nulẹ̀ ẹ̀ ṣé ọ̀rọ̀ tí wọ́n mọ̀ máa ń sọ ṣó máa ń make sense ṣá mi ìmẹ́ tó daft jù nínú wà tíya Mohbad ṣé ọ̀rọ̀ tó máa ń sọ máa ń make sense oní Mohbad láì kó máa lọ hospital àtìgbà táwọn malians ti ń wá Mohbad tẹ́rù ń bá yẹn ló máa wá fi CCTV lẹ̀ tán níṣẹ́ you are just a senseless girl gbogbo èyí tó fi jẹ́ kó lọ́pọlọ wọ́n ti fi já fún ẹ wọ́n ti dú ẹ wọ́n ti dú ẹ wọ́n last layer fún ẹ ò lè ronú mọ́. Ẹ̀yin ìkà Ọlọ́run á bí ẹ́ lọ́lá gbogbo àwọn abiyamọ tó ń wá true justice fún Mohbad wọ́n á bí ẹ́ àwọn tí ò tí ì bí náà tó ń wá true justice fún Mohbad wọ́n á bí ẹ́ ọkùnrin ò ní balẹ̀ àfi tá bá rí justice èmi tí mo sọ bẹ́ẹ̀ ni ìgbẹ̀yìn ayé ẹ ọmọ yẹgi fún ẹgbẹ̀yìn ni àfi tọ́lọ́run ò bá sí lókè èmi tí mo sọ bẹ́ẹ̀ ni jẹ́ kí kábíyèsí lọ ṣe facelift fún ẹ wàá bọ́ lọ́nbẹ̀ ẹ̀yin ọ̀bàyé jẹ́ ìkà yìí ẹ̀yin apanimáyọ̀dà ìyá Mohbad ìyá Wumi market olórí burúkú ìgbà tí Mohbad wà láyé wọ́n ní kó sá fún bàbá ẹ̀ kẹ́ lè mọ báwọn people ṣe manipulate ọpọlọ bọ̀bọ́ yẹn tó ìyá Wumi dìdí ní kó sá fún bàbá ẹ̀ pé bàbá ẹ̀ inú awo méje ni bàbá Mohbad wà ó láwo méje ni bàbá Mohbad wà ipe so gbogbo ẹni calamity tó ń ṣẹlẹ̀ sí Mohbad ó ní bàbá Mohbad ló ń ṣe ọmọ yẹn ibi tó ti kọ́kọ́ manipulate ayé ọmọ yẹn nìyẹn ẹ rí pé ọmọ yẹn ó ń avoid bàbá kò ṣe nǹkan fún bàbá yẹn ṣe rántí ìyá Wumi ló sọ fún Mohbad pé bàbá inú awo méje ni bàbá ń ṣe awo méje ìyá Wumi ò ní jèrè láyé ò ní jèrè lọ́run olórí burúkú ìyá àjẹ́ tó bá wọn ọmọ àjẹ́ ó ṣekùn bí ìgbà tó gbẹ́bọ síbẹ̀ yes ó sọ fún Mohbad pé kó sá fún bàbá ẹ̀ nǹkan tí Mohbad ò ṣe ṣàánú bàbá yẹn ni nǹkan tí Mohbad ṣe sá fún bàbá yẹn gangan ni Naira Marley ṣó mọ̀ pé wọ́n sọ pé òun kírun ṣó mọ̀ pé ó sọ pé òun kírun ṣó dẹ̀ mọ̀ pé wà àti Sam Larry ẹ sì lọ ń sign ṣé pàǹtí lẹ ti lọ ń sign tí n bá fẹ́ mú fọ́tò yín màá gbé fọ́tò yín jáde ọ̀sọ̀ọ̀sẹ̀ everywhere ìṣe lẹ lọ ń sign bẹ́ẹ̀ Naira Marley àti Sam Larry you are still going to ṣé pàǹtí ni àbí ìkejì yẹn mi ìrántí mọ́ but they go there everywhere is there to sign Naira Marley I can take both of mo lè get picture in méjèèjì kí mo wá sórí internet but it's just because I know you are innocent nínú kú Mohbad mo mọ any other thing no Naira Marley so for that little innocence tí mo fi ojú ẹ̀ ń wẹ̀ yẹn Naira Marley come and cut what I'm saying
Ta ló ń kówó Mohbad fún? Àbúrò ya Wumi àti ìyá Wumi ló ń sanwó Mohbad sin kirikiri. Ṣé kirikiri nìyẹn? But mi wá mọ̀ èyí tó jẹ́ ńbẹ̀. Àwọn méjèèjì ṣe lọ ń sign. Oni pa mi pàǹtí àti kirikiri. One of it ni. Màá confirm ẹ̀. And tó bá dẹ̀ ni mo parọ́. The next time tí màá jáde, màá gbé photo wọn jáde. They are both still going there to sign until Tikesi bá lọ. So Naira Marley, come out and say what you know about this case. Gbogbo yín fẹ́ pawọ́pọ̀, ẹ fẹ́ dálé Primeboy lórí. But kò ní possible. Kò ní possible. If you think I'm lying, I'll bring both of you your pictures out. Èyí tó lọ ní 2 weeks ago. Ṣó mọ̀ pé ìrun bá ń bẹ̀ tó lọ kírun ní mosque wọn níbẹ̀ yẹn. Come out and say what you know. Naira Marley, come out and say what you know. I'm still coming out on Saturday. Mo kàn rí pé ó máa attack Primeboy gan mo ṣe ni no. Primeboy knows nothing. Exactly. Ṣé nǹkan tí mo sọ yé yín? Ẹ má fẹ́ tẹ́lẹ̀ kẹ́ máa pa làpálàpá. Ẹ fi Primeboy sílẹ̀. Primeboy knows a lot. Wumi ló pa Mohbad, not Primeboy. Not Primeboy. Ẹ jẹ́ kí sáré sọ yẹn. Yeah, ẹ jẹ́ sáré chipping nílé náà. Ẹ bá mi pé Kora Obidi. Kora Obidi tó máa ń ṣe content yẹn tó wà l'Amẹ́ríkà. Kora Obidi, kí lè tọ́mọ yẹn ya olè náà? Ṣọ́n fi ṣe kó máa tọrọ jẹ ni. Ṣọ́n fi ṣe kó máa tọrọ ni. Tí content ò bá gbé mọ́, tí social media ò bá sanwó fún mọ́, kó lọ wá nǹkan ṣe. Kora Obidi, why do you like begging? You come online to take advantage of your followers. You come online to take advantage of people watching you. Kora Obidi, you earn a lot on social media, on YouTube, on Facebook, on Instagram. Yet, you come out to be begging. You beg for a living. What is wrong with you? Should you on any Kora Obidi? Why do you like disturbing your followers? Any little thing, you will come out and beg. Why will you say you bought a car in America? Kora Obidi, I'm saying this English so that you can understand me. You bought a car in America, a whole Kora Obidi. You call yourself an influencer. You call yourself a celebrity. Facebook is paying you. Instagram is paying you. YouTube is paying you. Yet you will come online to beg. Sophie Shady, go and get yourself a job. If social media is not paying you again, get yourself a job. You got a car. Even somebody that has nothing, that is not earning as you, Kora Obidi, they put full comprehensive. They get an insurance that is fully comprehensive. You got a third-party insurance. Now you had an accident with the car. You are coming online to beg people to give you money to fix your car. Who does that? All these little Nigerians and people that are just supporting you. If they are giving you something, that was then, this is now. If social media is not favoring you, Kora Obidi, go and get a job. Me rí gidi lára rí. Ó ti láwọn jù. So you are so stingy to yourself. What are you using the money for? Show mugo ni, show mu cocaine ni. Kí ló fowó ṣe? You earn a lot on YouTube. You earn a lot on Facebook. Everywhere, nothing end. You had an accident. I saw you coming online to crying and begging for money. Why are you taking advantage of your followers? Are you for real, Kora Obidi? The next thing now, you will bring that your fry pan yansh out. But you are begging. You turn yourself to professional beggar on social media, Kora Obidi. Why are you taking advantage of your followers? Is it just because they like you and they are supporting you? Any little thing, you come on social media to beg for money. You had an accident. Adibi, you had a fully comprehensive. Your insurance will sort out the car for you. Now, how can somebody with that such car, you are having third-party insurance, and you now had an accident. You are coming online. She went for that award. The award Davido lost. You remember that award? Ewa Shotowo. Very tacky. Ewa Pongo Shoyeni. Elo lon ta ready made. Ewa bato lo si Nigeria no. Ewa traveling bag here. Traveling bag here ti ja. O ti ya. What is the problem? Amo epa won Igbo like owo loto. Ko se bi gbogbo osi. Ariba won Igbo se ma nawo ni. Kora Obidi, something is wrong with you. You need to go back to Nigeria. Ko lo for ori e. Kini award ta won.
àwọn kíní lọ yẹn àwọn Davido kí la award tó lọ yẹn ẹ ti mọ award tí Davido ti lost yẹn big award tó ṣe l'Amẹ́ríkà aṣọ pọ́pù tí kóra wọ̀ yẹn I have yes third party insurance she said it online she was really crying begging for people to give her money she was begging people to give her money that Grammy aṣọ tó wọ̀ yẹn very tack ó rán ni o Taylor Laurent ló rán fún Taylor Laurent èlò ló ń taṣọ what is wrong with her how can you be taking advantages of your followers if social media is not paying you again go and get yourself a job go and work there will be a day there will be no social media again what are you going to live on what are you going to live on Kora Obidi I'm saying this in English for you to understand me. You live on Facebook, you live on social media payment. Okay, you had an accident. If you had got a full comprehensive, the insurance will sort it out for you. You came online to be begging that they should give you money, they should give you stuff. You want to fix your car. Who does that? You are such a shameless girl. I used to support you. But when you started coming online to beg every time, I don't like you. It is becoming on view. It's like you are thinking people giving you money, they are stupid. Or do you think they don't have anything to do with their money? Kora Obidi, go get yourself a job. It's not about shaking bomb on social media. If your bomb that you are shaking is not bringing money on your table again, go get yourself a job. Go on. Do that. And stop milking your followers and lovers. Stop milking them. Beggy Kora Obidi. That is for Kora. Alhaji Wasiu Ayinde. Alleged ni o. Alleged ni o. Ṣé boy bọ́ta ń jọ yẹn tẹ́ sọ pé tẹ́ ń kọrin òwe pé kò sí kọ̀kọ̀ láàrin ẹ̀yin àti àgùntàn ṣọ́lò yẹn. Kí ló kọ ọmọ yẹn? Ìyàwó Wasiu yẹn kí ló kọ ẹ̀? Kí ló kọ ìyàwó Wasiu tán ẹ̀ ṣẹ̀fẹ̀ yẹn? Ẹ fún mi lórúkọ ẹ̀. Beggy Kora. Kí ló kọ ọmọ ìyàwó Wasiu tó pupa yẹn? Exactly, she should go and look for a job. Mọ́tò ẹ̀ dé l'accident tó dé wá sórí Facebook ó dé wá ń sunkún. Mọ́tò ẹ̀ ti bàjẹ́, kàn wá fún ẹ lówó kó fi tún ṣe. Ó wá lọ ṣe and she went to the mechanic to make a video so that people will hear the cost of the cost of to fix the vehicle. Olè, ọmọ Igbo olè. Ẹ̀yin náà máa fún. And you will never see Kora doing giveaway. I have never seen Kora Obidi doing giveaway. She can collect, she can't give back. She's not giving back to the society. She will never do giveaway. Oh, Washo Gidi. Oh, no, Gidi. Me rí Gidi lára. What is she using the money for? And you are still coming online to trouble your followers. Kora will never do giveaway, but she can collect, but she will never give back. And she. Our time, even people like us that we are not getting money on social media, we still give a lot. We do a lot of giving. Emmanuela, Jike, Eshe. Kora, you can sue me, Ole. Emmanuela, yeah, àgùntàn ṣọ́lò. Ṣebí mo sọ ǹjọ́ sí pé wọ́n àti Wasiu ń jà. Ìgbà tó máa tán ra wọn, ẹ̀wọ̀n ọjà. Wọ́n fẹ́ gbé hòtẹ́ẹ̀lì kan síta ni. Emmanuela, èmi ò ní yọ̀ ẹ́ o, èmi ò kì í yọ̀yàn o. Mo lè sọ̀rọ̀ ńgbà tí Wasiu fẹ́ yẹn o, but èmi ò kì í yọ̀yàn. Alleged ni o. Alleged ni o. Ṣé ń gbọ́ mi? Alleged ni o. Mo ń bọ̀. Kí n tó ṣe alleged mi. Mo fẹ́ confirm kọ̀kọ́ ṣàdúró. Ẹni sùúrù, máa gbé yín débẹ̀ sí máa fàájá. Mo ń bọ̀. Mo máa fàájá. Mo ń bọ̀. Emmanuela ló ń jàbí, mo ń bọ̀. Okay. Now, Emmanuela is just so unfortunate because Shori, ìgbà tí Wasiu fẹ́ Emmanuela ń gbà yẹn kí ni mo sọ? Mo sọ pé pàṣọ ta fi nà ya lé ni.
ó ń padà bọ̀ wá bá ìyàwó àbí kò yé yín. Emmanuela, why did you unfollow Wasiu? She has unfollowed, ó ti unfollow gbogbo àwọn ọmọ Wasiu, ó ti unfollow Wasiu, gbogbo àwọn tó ń follow tẹ́lẹ̀. Emmanuela ó ti unfollow wọn. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe rí ìgbà tán sọ pé wọ́n padà yẹn, wọ́n bá wọn parí ìjà yẹn, but ẹ mọ Wasiu, mo mọ Wasiu fẹ́ yọkọ yẹn. Wasiu ṣe mọ̀ tó bá ti sọ pé ó dàárọ̀, Wasiu kì í ṣe ká lẹ́ńbẹ̀ mọ́. Ó gbọ́rọ̀ sáwọn àgbàlagbà tó bá wọn settle ẹ̀ lẹ́nu, but ó yìí ń wùwà tó wù yẹn sí Emmanuela. Emmanuela ti unfollow every garden person. Kò follow anybody mọ́ nsìn. What is happening? Adẹ̀gbẹ́ pé lára àwọn Instagram babes náà ni dádì mi Wasiu tún lọ ń jẹṣẹ́ báyìí. Gbogbo ẹ̀ náà ni máa gbé wá fún yẹn máa wò ń tí. Ẹ̀dẹ̀gbẹ́ pé tí dádì mi bá ti kúrò níbì kan àti padà síbẹ̀ máa tún di wàhálà. Yes. Ẹ jẹ́ kí n confirm ẹ̀ tí bàbá ń jẹṣẹ́ ń sì máa gbé wá fún yín. Lára àwọn ọmọ tó wà lórí Instagram tó máa ń tan àwọn yẹn tí gbogbo máa ń celebrate ara wọn yẹn. Ọmọ pupa náà ni, kòkò pupa gòdògòdò bí Emmanuela ni. Ẹni tí Wasiu tún jẹṣẹ́ ń sì ni. Àlẹ́jì ni o. À ń sọ́njọ́ sí ẹ sọ pé à ń parọ́. Àbí èmi ò yọ o. Mo kàn fẹ́ gẹ́ẹ̀tì ni. Tó bá jẹ́ pé lóòótọ́ ni Wasiu fi rọ́pò sílẹ̀. A máa jà o. Èmi àti wọn máa ní problem o. Torí mo sọ fún wọn pé ibi tán wà yẹn nìkan rọra dúró sí o. Ibi tán wà yẹn nìkan dúró sí. Àbí nǹkan tí mo sọ yé yín. So that is that. Ẹ tún bá mi mú yẹn dání. Ẹ bá mi pa Aunty Ramota. Aunty Ramota. Mi mọ̀ bí gbogbo yín notice Aunty Ramota. Tẹ́ bá fẹ́ fún Aunty Ramota lówó. Èmi náà ti kọ́kọ́ wò pé that is how she is. Pé ìwà Aunty Ramota ni. Ṣé ń gbọ́ mi? But ṣé tí Aunty Ramota tó bá ti rí pé fẹ́ fún òun lówó, ó máa ń calm down. Ibẹ̀ ni mo ti mọ̀ pé ó kàn ní ìwà burúkú lọ́wọ́ ni. Ramota, Aunty Ramota tẹ́ ń pè yẹn. Ṣé ń gbọ́ mi? Wọ́n wá mi mọ̀ bí gbogbo yín rí bì kan. Ṣé gbogbo yín rántí? Gbogbo ọmọ máa sọ pé ìwà Ramota ni, ó wà kíní kan ni, ìwà ẹ̀ ni, kò ṣe pé mọ̀mọ̀ ṣe, ó mọ̀mọ̀ ṣe. Ẹ̀yin fún Ramota lówó kẹwò bí ara ẹ̀ ò ní balẹ̀. Tẹ́ bá ti fún lówó, ara ẹ̀ máa balẹ̀. Ó máa dá yín lò. That is not the bone of contention now. Ṣé gbogbo yín rántí pé fídíò kan lọ viral? Ṣé ń gbọ́ mi? Tó insult àǹtí Ajara. Mo máa ń sọ kíní kan. Ṣé rí wà ẹlòmíì? Ó máa fi jẹ́ káwọn èèyàn lọ súnmọ́ ẹniyẹn kan lọ fi. Èmi ò mọ àǹtí Ajara. Ìgbà tí ọ̀rọ̀ òun àǹtí Ajara àti Ramota go viral ni mo ṣẹ̀ṣẹ̀ mọ àǹtí Ajara yẹn tí mo dẹ̀ máa wá ń wò sí. Ṣé mo gbà tá àǹtí Ramota sọ pé gbogbo àwọn tó ń support òun àgbà wọn ò ní dalẹ̀? Ṣé gbogbo yín rántí àdúrà tó gbà yẹn? Ṣé rántí? Èèyàn kan wá padà lọ bá love and like o. Èèyàn kan wá padà lọ bá pé àǹtí Ramota wọ́n mà ní ṣépè fáwọn fans yìí. Ó wá lóhùn ò ṣépè o. Ṣé ń gbọ́ mi? Ó wá lóhùn ò ṣépè. Ọ̀tọ̀ lọ̀rọ̀ tó ń bí. Ó ti ń feel jealous sínsìn. Ó ti ń jealous. Mo wo interview yẹn, màá gbé interview yẹn sókè tí n bá rí. Ọ̀tọ̀ ọ̀rọ̀ tó ń sọ, ọ̀rọ̀ Ajara ló ń sọ. Àwọn èèyàn sọ pé Ajara dájú òun lọ. Àwọn èèyàn sọ pé kíní kan ṣe kíní kan. Àwọn èèyàn sọ pé ó ti wá ń jealous Ajara. Ó ti rí pé àwọn èèyàn wá like Ajara. Ṣé kan tí mo sọ yé yín? Now kí mo fẹ́ fàyọ. Àǹtí Ramota, àbẹ́ni tó bá ń produce, tó bá ń lead wọn. Ẹ bá Àǹtí Ramota sọ̀rọ̀. Ó ti ní rival sin. Ìgbà tí ò ní rival, làwọn èèyàn ń wò ṣe fún. Àwọn èèyàn ìjọ yẹn wọn ò sọ̀rọ̀ Ajara o. Wọn ò béèrè ọ̀rọ̀ Ajara lọ́wọ́ ẹ̀ o. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ajara l'Àǹtí Ramota ń sọ. Wọ́n sọ pé wọ́n like Ajara jòun lọ. Wọ́n sọ pé Ajara balẹ̀ jòun lọ. Wọ́n sọ pé òun ò kọ́lé. Àǹtí Ramota kò sẹ́ni tó ní ò kọ́lé. Wọ́n sọ pé ò kọ́lé. Ó ṣàfẹ́ jẹ́ kí alàgbà Gabriel kó ṣàkọ́lé yẹn fún ẹ. Wọ́n ní Ajara kọ́lé. Ọ̀rọ̀ Ajara ló ń sọ. Wọ́n ò sọ̀rọ̀ Ajara o. Ìgbà tí wọ́n wo chat yẹn mọ́ ẹ pé so kò sẹ́ni tí jealousy ò sí lára ẹ̀. Kò sẹ́ni tó wú jíjẹ ò sí lára ẹ̀. Àǹtí Ramota, nobody hates you, but change your ways. She's feeling intimidated. God bless you. Did you see that show? Abimbola, ó really feel intimidated because ó rí pé àwọn èèyàn tí ń like Ajara, òun dẹ̀ ló fà. Àbí kò yé yín?
òun ló fà á ẹni tó ń lead àti Ramota tó ń support ẹ̀ tó ń ṣe bíi manager ẹ try ẹ̀yin kò lè bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ó máa wọ́n yín ni ó máa bú yín ó máa èmi naturally I don't watch her bọ̀bọ̀ tó interview yẹn ló jẹ́ kí mi wò because bọ̀bọ̀ yẹn funny then ìkọ́nà bọ̀bọ̀ yẹn gùn gan ṣé nǹkan tí mo sọ yẹn yín nǹkan tó yẹ kí mi wò nìyẹn you know she has no respect fine ẹ máa sọ pé notism ó ní kinní kan aṣáà máa ń rí wọn káàkiri kò sẹ́ni tí ò ní nǹkan kan dára but I don't know but tẹ bá fún Ramota lówó ń sìn ara ẹ máa balẹ̀ àwọn tó manage Ramota ẹ try ẹ kò kàn ṣe pé kẹ máa gbé wá sórí chat kẹ máa sọ pé ẹ fi wá ń pa wá lẹ́rìn ẹ manage ẹ dáadáa because mo ti rí spirit of jealousy yẹn lára ẹ pẹ̀lú Ajára ńjọ́ yẹn Ajára sọ pé wọ́n like Ajára jù mí lọ wọ́n sọ pé Ajára jádù mí lọ wọ́n sọ pé ọ̀gá Ajára ló ń sọ but that yóò dẹ̀ sọ ọ̀gá Ajára rárá so I can see that jealousy in her. Ramota, everybody still likes you just àwọn tó manage kẹ́ máa bá sọ̀rọ̀ kó ń gbọ́rọ̀ sí wọn náà lẹ́nu àbí nǹkan tí mo sọ yẹn I know her condition can affect her but to some extent tá bá fún Ramota lówó condition ni ò ṣe máa affect ẹ kó má jà tẹ́ bá ti fún lówó tẹ́ bá ti rí Ramota tó calm down ó ti gbowó ni and it's not supposed to be like that ìgbéraga yẹn ti pọ̀ jù you know that's why tí máa ń ṣe nǹkan lórí fóònù sí tí ó bá gbé eré kí nǹkan Ramota máa ń sun kúrò ni mo máa ń sun kúrò ni because she's too ẹ fún mi lóyìnbó yẹn ó ti no I don't want to watch people like that mo dẹ̀ ti rí pé ó ti ń jealous Ajára so she needs to calm down so that people can consider her because àwọn èèyàn ti ń celebrate Ajára followers Ajára ti lọ sókè gan ẹ wo nǹkan tó ṣe f'Ajára ńjọ́ yẹn ìyẹn dẹ̀ ń kí o dẹ̀ wo owó tí kàtẹ́gbín ṣó dájú Ajára lọ ni. Exactly. She's now aware that attention is drawn to Ajára. Attention tó ń fóun tẹ́lẹ̀, wọ́n ti divert ẹ̀ sórí Ajára. So kíní yẹn ó ń fi gan. Ẹ lọ wo máa gbé kíní yẹn wá sórí chat kẹ́ lọ wo interview yẹn. Bọ̀bọ́ yẹn ò sọ̀rọ̀ Ajára rárá. Ramota ṣá ń padà lọ sọ̀rọ̀ Ajára. Ó ń sọ̀rọ̀ Ajára yẹn gan. Ẹ mọ̀ pé ó ń dùn. You could see the pain in her. So that means she knows what she's doing. Condition kọ̀kọ́ tó ń parọ́ mọ́kọ́. She knows what she's doing. So that is that. Ta lọ̀rọ̀ tún bá nírọ̀lẹ́ yìí o. Mi kì í kọ sílẹ̀ bó bá ṣe wá ni. Ẹ mọ Taylor tó ṣèyàwó yẹn. Ọ̀tọ̀ ìjọ mi lọ̀rọ̀ yẹn. A máa wá sọ̀rọ̀ ọmọ Vicky James tó ṣèyàwó yẹn. A máa wá sọ̀rọ̀ yẹn níjọ́ mi. Ọ̀rọ̀ tí yẹn gùn dáadáa. A máa wá sọ níjọ́ mi. Ọ̀rọ̀ ta la tún fẹ́ sọ tí mo rántí o. Ẹ rán mi lọ́tí ná. Ta ni mo tún fẹ́ sọ̀rọ̀ ẹ̀? Wasiu ti gba tiẹ̀, Emmanuela ti gba tiẹ̀, Kora Obidi ti gba tiẹ̀, Wumi àti Primeboy ti gba tiwọn. Ṣẹ́ni kọ̀kọ́ kú ta fẹ́ sọ̀rọ̀ the manager exactly the manager should tell her to stop that because Portable kí la fẹ́ sọ pé Portable ṣe rí Portable yẹn mi really wo ṣé Karimo ṣe show ni Karimo ti kú wọ́n ti dìde ìṣẹ́jú kan fún Karimo ṣé Karimo ṣe show ni ṣé Karimo ṣe show ni no mo ti sọ̀rọ̀ mama Mohbad mi mọ nǹkan mi tí lè sọ̀rọ̀ Portable yẹn because mi really wo show yẹn ṣé tí Portable sọ pé Ìyábọ̀ Òjó ó ti fẹ́ òbò ṣe tutù no mi ṣé Karimo ṣe show ni mo ìyá Mohbad mo rí ibi tó ti gbé mo ti rí ibi tó ti gbọ́mọ dání a máa wá sọ yẹn náà tí bá ti ṣe show a máa wá sọ yẹn àbí kan tí mo sọ yẹn ṣé kan tí mo sọ yẹn mo ti sọ ìkànnà àwọn orin yẹn tó bá di Saturday a wá sọ yẹn ẹ má worry ọ̀rọ̀ Ayat mo ń ṣe investigation kan a máa wá sọ níjọ́ Saturday ẹ má worry tó bá ṣe rí ni mo ṣe máa gbé wá fún yín Sam Larry Naira Marley Ayat a wá sọ níjọ́ Saturday ẹ má worry mo sọ fún yín pé mo mọ ibi tí Naira Marley àti Sam Larry tó ti máa lọ sign every Wednesday no ṣé Wednesday ni àbí Friday mo ń bọ̀
mo ní photo kan bí báyìí boy má worry má gbé photo síta mi mo bí Wednesday or Friday ni I will bring the full information for you on Saturday ṣó ti yín Naira Marley, come out and say your truth. Come out and tell us tó bá pé an parọ́ pé o sanwó sínú account ìyá Wumi kó bọ́ta kó wá sọ fún wa tó bá dé jẹ́ pé irọ́ la pa mọ́ o sanwó sínú account ẹ̀ bọ́ta kó wá sọ fún wa because you want me to be suspecting now that you know a lot as well, but I'm not going to say that because me ti ka ẹ báyìí, but a lot of information came to me and I'm still making, I still want to verify. Ẹ jọ̀ọ́ ta ló ṣèkà fún àǹtí Ramota? Ta ló fún àǹtí Ramota ní TV ton sọ pọ́n fún wọn ní phone? Abẹ́rí phone wa àǹtí Ramota ni. Ta ló fún àǹtí Ramota ní TV tó sọ pọ́n tó ní fún wọn ní phone? Ta ló fún wọn television? Ton no fún wọn phone. Ṣé gbogbo yín wá notice? Ṣé notice nǹkan tí Wùnmí ṣe? Ṣé gbogbo yín notice nǹkan tí Wùnmí ṣe? Wùnmí wá gbé gbogbo photo ibi tí Mohbad ti gbé ọmọ ọba dání. Ó wá ń put photo yẹn sí kíní tó fi kọrin Valentine rán. Ó ṣá ń gbé photo yẹn Wùnmí. Kò sí bó ṣe lè put Liam sójú wa. Kò ń ṣe ọmọ Mohbad. No that and no peace. Kò sí bó ṣe lè kò sí ó bá lọ máa kó pop off. Ó bá lọ máa kó adìyẹ ńlágùn. Ó bá lọ máa ṣe gbogbo nǹkan fún Liam. Kó bí ó ṣàfẹ́yẹ kó máa jọ Mohbad lójú wa. Bẹ́ẹ̀ ló ṣe ń jọ Sam Larry àti kábíyèsí sí Sam Larry taṣẹ́ fún. Ṣé bó ń jọ Mohbad ni? The more tó ṣe ń gbé sójú wa ló ṣe ń jọ kábíyèsí yẹn. The more ló ṣe ń jọ Sam Larry. Ó wá ń ṣe òbí tí Mohbad ti gbé dání. Àbórí ilé ìburú ni. Ṣé òbí yẹn àwa kó yẹn jẹ ni? Ṣé òbí wa kó yẹn jẹ ni? Ọkọ tó tọ́jú nígbà tó wà láyé. Ọkọ tó bá ṣe Valentine ìgbà tó wà láyé. Ìyẹn ni wọ́n wá ń gbé síta tó ní I miss you, my Val, rest in peace. Ó ga o. Lórí Wùnmí àti kábíyèsí bàbá gba ọpẹ́ wa. Lórí Wùnmí àti Liam bàbá gba àyìn wa. Lórí Wùnmí àti Mohbad bàbá gba ọpẹ́ wa. Bàbá gba àyìn wa. Ìkà, olè, àwọn alọ́kọ́ ló ń kígbe, àwọn ìtàláwà, ó mà ṣe o. Ẹ wo statement àbúrò ya Mohbad lánàá. Ó sọ statement kan. Ó ní àǹtí mi ṣé DNA pọ̀jù fún mi láti ṣe ni. Ó ní àǹtí mi ṣé DNA pọ̀jù fún mi láti ṣe ni. Ó ní bàbá Mohbad ló bí Mohbad náà. Ó ní ìjà ló dé tó ń dòwe náà. Lady yẹn sọ tòótọ́. Ó ní àǹtí mi ṣé DNA pọ̀jù fún mi láti ṣe ni. Kí ló dé tí DNA fi difficult fún mi? Kadri, thank you. Kí ló dé tí DNA ṣe difficult fún mi láti ṣe? You want justice for Mohbad, àbí? Ẹ bá wa ṣe DNA now. Ẹ jẹ́ kí wá sọ nǹkan tó ń plan fún yín o. Ṣé ẹ pé sọ pé Mohbad òun láṣìírí Mohbad lọ́wọ́. Ẹ kọ̀ǹkọ̀ tẹ́ bá rántí. Ṣé gbogbo yín rántí pé sọ pé òun láṣìírí Mohbad lọ́wọ́? Tí mo ní láṣìírí lọ́wọ́. Tó bá máa bọ́ tá ń sì ṣe ń gbọ́. A sọ pé Mohbad ò lè ṣe. A ní àtọ̀tọ̀ Mohbad ò lè dánmọ́. A wá sọ pé àjọmọ̀ òun àti Mohbad ni káwọn lọ gbóyún láti ta. Nǹkan tó bọ̀ wá gbé sí wa lọ́wọ́ nìyẹn. Eventually, tí ò bá ní choice mọ́ tó bá ṣe DNA yẹn, ó máa sọ pé àtọ̀tọ̀ Mohbad kò lè di ọmọ. So, decision wọn àti Mohbad ni kóun lọ gbé oyún wá láti ta. Nǹkan tó máa sọ nìyẹn. Of course, Ọmọbọ́lá, mo doubt ẹ̀. Ìyá Mohbad has been hypnotized. Ẹ jẹ́ kí n sọ ní Yorùbá kò lè gbóyìnbó yẹn. Kò ń ṣẹjọ́ ìyá Mohbad náà. Wọ́n ti àfọ̀ṣẹ́ ní. Do as I say, lọ ṣe fún. Nǹkan tóun náà ṣe gbọ́mọ ọjọ́ ní olórí burúkú. Tó ra àwọn ọmọ ti ẹgbẹ́ ijó. Tó dà wọ́n sílẹ̀ láti kókó tó lọ bá babaláwo. Tó wá ń gbọ́mọ ìkànjọ́ tó ní. Kíní kò raṣọ ẹ̀wù lọ́wọ́ wọn. Àfi kó máa kọrin òwe. Ẹ mọ̀ ẹ̀pọ̀ ti lọlé olórogún. Ìyá Mohbad ni o. Liam ò tọrọ aṣọ lọ́wọ́ wọn. Àbó lórí burúkú ni ẹni ìyá Mohbad. Ta ló tọrọ aṣọ? Ìyá Mohbad, ìwọ lálákìísà. Ìwọ lọmọ ojú ọ̀rọ̀ lárí.
ìwọ ló fi dòdò ló fi ta glory ọmọ ló fi ta justice ọmọ ẹ̀. Ó wá ń kọrin òwe. Ẹ ti máa wọn ìyàwó ilé tó yẹ pé wọn ò mọ̀jú kọ́ máa kọrin òwe lọ. Ó ti gbé lólógún tí ẹ ti ta tí ẹ ti yẹ̀. Liam ò tọrọ aṣọ lọ́wọ́ wọn. Ṣé mi ló ń bá wí? Wọ́n tẹ́tì mi, ṣé mi ló ń bá wí? Liam ò tọrọ aṣọ lọ́wọ́ wọn o. Ṣaṣọ Liam gbà wá ni. Adíkú wo ló pa Mohbad? Ó ń ṣe Liam ò tọrọ aṣọ lọ́wọ́ wọn o. Ikú tó pa Mohbad ni kò sọ fún wa. Ó ń ṣe ṣé mi ló ń kọrin? Ṣaṣọ Liam gbà mí tó ń ṣe Liam ò tọrọ aṣọ lọ́wọ́ wọn o. Ṣàṣàngélé Liam ò tọrọ aṣọ lọ́wọ́. Ìyá Mohbad ti dent. Wọ́n tẹ́tì mi. Àbí ẹ̀rọrin tó ń kọ ni èmi ló bá wí. Liam ò tọrọ aṣọ lọ́wọ́ wọn o. Ṣàṣàngélé. Ó dàbí ẹ mọ Kọ́lédowó. Ìyá Mohbad dàbí Kọ́lédowó obìnrin. Ṣé gbogbo yín rántí Kọ́lédowó? Ìyá Mohbad dàbí Kọ́lédowó obìnrin. Ṣé rántí Kọ́lédowó kòtò ọ̀run? Ẹ máa wo Kọ́lédowó kòtò ọ̀run kẹ́ wá fojú ẹ̀ wo ìyá Mohbad as Kọ́lédowó obìnrin. Àwọn wèrè ká tó wí ká tó sọ Ọlọ́run má yẹ kẹ́ bá àwùjẹ ọba lọ́la jẹ́. Tẹ́ bá ti bá àwùjẹ ọba lọ́la jẹ́, orí wo ló fẹ́ dádé sí? Orí wo ló fẹ́ dádé sí? Wọ́n ti kórun fún gbogbo àwùjọ ọmọ yẹn ó ti dẹ̀ just because ẹ ṣàfẹ́yẹ́ kó jọ Mohbad lójú wa. Àwọn wèrè. Lóní BJ can lie make Ṣàṣàngélé. Ṣé mi gan ṣaṣọ Liam gbà mí? Wọ́n tẹ́tì mi. Ṣaṣọ Liam gbà mí ni. Ìbéèrè ò fàjà. Ló ń kọ́ ló ń wọ ẹgbẹ́ kan. Èmi ló fojú kan wò yẹn o. Liam ò tọrọ aṣọ lọ́wọ́ wọn o. Ṣàṣàngélé. Wọ́n tẹ́tì mi. Ó di Saturday fẹ́mi àti ẹ. Wàá gba response ẹ. Wọ́n tẹ́tì mi. Wàá gba response ẹ lójú pálí. Èmi tí mo sọ bẹ́ẹ̀ ni. Bàbá wa Tinubu. Èmi ló kàn bàbá wa. Ó dẹ̀ yí bírí. Bàbá Tinubu. Ó wá kàn yín. Ó ní Wasiu kọrin kò ní tójú ò bá tẹ̀yìn gbọ̀gbìn ojú ò ní tèkó lé. Bàbá Tinubu ẹ mà ti ń dojú tì wá. Yorùbá ló kàn. Ìgbà tí Buhari wà ńbẹ̀ gan kò máa ní àwọn tiẹ̀ lára. Wọ́n máa lóṣooṣù lọ fún wọn ní 30,000 naira ní north àwọn tí ò ṣiṣẹ́. Wọ́n dẹ̀ gba 30,000 yẹn títí tí Buhari fi kúrò ńbẹ̀. Buhari bó tẹ̀ jẹ́ pé ó ní gbogbo ìlú lára kò máa ní àwọn northerners lára. Bàbá Tinubu kí ló ń ṣẹlẹ̀? Èmi ló kọ̀ kí ló ń ṣẹlẹ̀? Ebi ń pa àwọn aráàlú. Ẹ má jẹ́ kí military gbàjọba. Ara ni àwọn aráàlú. £1 lẹ́ni wọ́n ṣẹ́ £1 sí. Wọ́n ṣẹ́ £1 sí 1,983 pounds. No ṣe £1. Báwo làwọn tó ń tajà tó ń rajà báwo ló ṣe ń cope? Báwo ni ọmọ mẹ̀kúnnù ṣe ń cope ní Nàìjíríà? Wọ́n ní kò sí nǹkan kan tó lè afford ní same country tí gbogbo nǹkan bá lọ sókè. Wọ́n máa fi owó kún minimum wage. Fi owó kún minimum wage. Many people go tó ń ṣiṣẹ́ kọ́ má kàn jókòó sílé ni. Owó tó fi ń wọ mọ́tò gan lọ síbi iṣẹ́. Ó jowó oṣù tó ń gbà lọ. Bàbá wa Tinubu. Ìyá wa Rẹ̀mí Tinubu. Redeem mà lẹ pera yín. Ṣé gbogbo owó Nàìjíríà ẹ ti lọ fi sóòsìdì sí redeem ni? Ẹ dá wa lóhùn. Ara ni aráàlú. Adìyẹ ń làágùn. Irun ara wọn ni ò jẹ́ ká mọ̀. Bára ṣe ni wọ́n náà ara ní àwa náà bí báyìí. Because ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ. Bàbá Tinubu. Please do the needful. The country is very hard. Ó ti le. Mi ìdẹ̀rùbó lè rọ̀. Ọ̀nà ṣì ń le. Ó ń le. Ó ṣì ń le. Ó ń le. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ebi ń para ìlú. We can only do kò sí bá ṣe lè sọ pé a ṣe give away tó. Kò lè help. Do something, sir. Do something. People are crying
ọ̀bọ ń làágùn ìwọ̀n ara wọn ni ò jẹ́ ká mọ̀. Ẹ jọ̀ọ́. People trusted you. That was why they voted for you. Because you have paid your dues. Ẹ dẹ̀ ti ṣe dáadáa rí. Ẹ̀yin lásán Èkó di bó ṣe wà yẹn. Kí ló wá ń ṣẹlẹ̀? Kí ló dé? Tẹ́ bá feel pé you are not up to the task again. You can, you know, any excuse. Please, people are suffering. Do the needful. Ebi ń pa mẹ̀kúnnù. They cannot survive. Many are dying. Many cannot afford the little social amenities of life. Ẹ jọ̀ọ́, do the needful, sir. Please. Ẹ̀yin olórí burúkú gbogbo politician náà. Because only Tinubu ń ṣe ẹ̀yin lẹ́ ń kówó yẹn jẹ. Ẹ wo olórí burúkú ọmọ àlè. Ọmọ 34 years old olóbò pẹ́ẹ́lí. Ìlú ẹ̀ tó ti gbé sílẹ̀ yẹn, òun ló ń dó governor yẹn. Nǹkan tó ṣe gbé sílẹ̀ kó lọ represent ní Senate House ni. Ẹ wo gbogbo owó tó kó jẹ. Ṣèbọn sọ pé wọ́n gbowó yẹn lọ́wọ́ ẹ̀, ibo lọ kó sí. Dẹ́sí ẹni olórí burúkú, owó tó gbà lọ́wọ́ ẹ̀, ibo lẹ kó sí. Ẹ má fara ní àwọn aráàlú. Àwọn people ilẹ̀ lọ kájò tán dìbò fún yín. Ẹ má jẹ́ káyé sọ pé ó tán di wọn. Ebi ń pa wọ́n. They cannot afford anything. Ike gàrí tí wọ́n, noodles tí wọ́n, kò sí nǹkan tó less. Ṣé dẹ̀ mọ̀ nǹkan tó máa ń ṣe lórí burúkú àwọn tó ń tajà ní Nàìjíríà. Èyí tí ò fi dọ́là rajà gan, agbowó lé nǹkan. Nǹkan tí wọ́n ṣe máa ń bí ní Nàìjíríà nìyẹn. Èyí tí ò fi dọ́là ra nǹkan. Ṣé dẹ̀ mọ̀ pé bí kíní yẹn ṣe wá sókè sí yo. Tí owó bá wálẹ̀ lọ́la, wọn ò ní mú wálẹ̀ mọ́ o. Tí owó bá wálẹ̀ lọ́la, wọn ò ní mú wálẹ̀ mọ́ o. Ibi tí mo ti hate Nàìjíríà nìyẹn. Àwọn náà pẹ̀lú bá ṣe ń fara nira wa lára. Bàbá wa Tinubu, mo yìnbọn wá ṣe full show fọ́rọ̀ tí mo ń sọ yìí. Then ẹ̀yin tọkọtaya, ẹ̀yin tẹ travel wá láti Nàìjíríà tẹ wá gbé bí ẹ wá true care, bí ẹ wá true student. Mo ní ìrírí ayé fún yín níjọ́ Saturday náà. A lot of people wọ́n ti sọ marriage wọn nù. Wọ́n ti túká lọ́kọláya. Lórí ìdókúdó. Tẹ́yin ọmọ Nàìjíríà tẹ wá láti Nàìjíríà kẹ́ má lè gbóbò dúró. Lórí ìdókúdó. Ìrírí ayé mo ń bọ̀ wá sọ fún yín jọ́ Saturday. We are going to discuss a lot. We are going to talk about Nigeria economy. Àwọn èèyàn máa pè wọlé. Ẹ máa sọ bó ṣe nìyí lára bára ṣe ń rin yín. Ohun èèyàn ló wọ́n lọ́n wọ́n ń gbọ́ wa, wọ́n ń wò wá. Ọkàn ń parọ́ ni. Tọ́n bá wò wá, tọ́n bá gbọ́ wa. Wọ́n ní sọ pé wọ́n fẹ́ legalize social media. Ìpẹ́ tó bá sọ̀rọ̀ ìjọba, ó máa tì mọ́lé fún 3 years. Wọ́n ń gbọ́ wa, wọ́n ń wò wá. A máa pè wọlé. Ẹ máa sọ bára ṣe nìyí. Ẹ máa sọ gbogbo ẹ̀ tọ́n máa gbọ́. Gbogbo ẹ̀ la máa ṣe Saturday. The whole day ni mo ní fún yín. The whole day ni mo ní fún yín Saturday. Ṣé nǹkan tí mo sọ yé yín? So gbogbo ẹ̀ la máa wá sọ. Keep it locked on this page. I will come on Saturday. But if I have any information for you before Saturday, I will come out. Okay? Thank you so much. God bless you. And nípa information minister yẹn tó sọ̀rọ̀ lọ́dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀. Ṣé mo pé ó dárúkọ ibi tó ń send kíní autopsy Mohbad sí. A ti ń ṣe investigation lórí ẹ̀. A fẹ́ mọ̀ pé bí àwọn send ẹ̀ síbẹ̀ lóòótọ́. Tó bá dẹ̀ jẹ́ pé wọ́n send ẹ̀ síbẹ̀, ẹ̀yin èèyàn mi, wọ́n ṣẹ̀ṣẹ̀ send ẹ̀ ni. Because why 10 weeks? Why tó tún jẹ́ 10 weeks tó sọ pé ká dúró dè? Wọ́n rò bí pé a máa dákẹ́ lórí ọ̀rọ̀ Mohbad ni, so wọ́n ṣe nǹkan kan tẹ́lẹ̀. Ṣó ti yé yín? Nǹkan tó yẹ sọ pé ṣẹ̀ṣẹ̀ send sí America. Tó yẹ pé ó wà ń bẹ̀ o, a ti ń ṣe investigation. Tó ń bá rí ń bẹ̀ máa wá padà sọ fún yín. Tó ń bá rí náà máa padà sọ fún yín. Because sọ fún wa ní gbogbo full address. Hospital tó send ẹ̀ síbẹ̀. Mo dẹ̀ sọ fún yín pé aláwọn èèyàn ń bẹ̀ yẹn tó ti kọ́kọ́ bá wa wò. Ṣé wọ́n ti pé mo kọ́kọ́ ṣe show ní 2 weeks ago àbí last week tí mo sọ pé èèyàn kan bá wa check everywhere pẹ̀lú orúkọ Mohbad and everything wọ́n ní kò send kọ́kọ́ síbẹ̀. So a tún máa lọ check ẹ̀ sí pẹ̀lú address hospital and everything tó fún wa. Ṣé nǹkan tí mo sọ yé yín? Wọ́n rò bí pé a máa gbàgbé ọ̀rọ̀ Mohbad ní tẹ́lẹ̀. So tó bá ti wá jẹ́ pé wọ́n send ẹ̀ gan, wọ́n yẹn ṣe send ẹ̀ ni because wọ́n rí pé pressure yẹn ti ń pọ̀. Wọ́n rí pé pressure yẹn ti ń pọ̀. Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. Ẹ ṣé mo dúpẹ́. I will see you all on Saturday. Okay? I love you with the love of God. Gbogbo ẹ̀yin tẹ́ wà Naija. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà diaspora. Little tẹ́ bá lè ṣe. Ẹ jẹ́ ká support àwọn tó wà Naija. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ ká support wọn. Little tá bá lè ṣe. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà diaspora. Bó jẹ́ £1, bó jẹ́ £10 ló fẹ́ pín. Wọnú inbox, wo Facebook ní ẹ̀, wọnú ibẹ̀ kó fún àwọn tó bá fẹ́ fún. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká support wọn. Ènílé ní ìsìn 300,000 ti bọ́ lára mi tí mo fi ṣe give
tí mo fáwọn èèyàn nínú inbox. Èèyàn mẹ́ta 300,000 100,000 mo ti fẹ́yàn mẹ́ta lénìí. Mo lè post kíní yẹn fún yín, owó tí mo fi ṣòwò bí ṣe mọ iye tán ṣòwò lénìí nìyẹn. 300,000 mo ti pín lénìí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà ní diaspora, ẹ jọ̀ọ́ a mọ̀ pé kò easy bí báyìí náà. A mọ̀ pé ó máa easy fún alágbára Ọlọ́run. Ẹ jọ̀ọ́ bó jẹ́ 50p, bó jẹ́ 50 pound. Ẹ wá ìdílé kan kẹ́kọ̀ọ́ fún 10,000 bó jẹ́ máa kàn fi wọ́n sórí payroll yín ni. Ẹ jọ̀ọ́ kò easy àwọn èèyàn, ó ti di pé àwọn èèyàn lọ sórí àkìtàn wọn lọ ń ṣa oúnjẹ jẹ. Ó ti di pé àwọn èèyàn lọ ń ṣa ìdọ̀tí jẹ. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora. Nǹkan tínú Kora Obidi olè ọmọ yẹn ṣe ń bí mi nìyẹn. Ó wà nílùú òyìnbó wa tún máa tọrọ owó wa máa ní àwọn followers ẹ lára. Kò ṣe give away rí. Ó lọ sí Nàìjíríà. Ó rí pé ebi ń pa wọ́n Nàìjíríà. Ó tẹ̀ ní mo fẹ́ ná 1 million, mo fẹ́ pín 1 million lórí íńtánẹ́ẹ̀tì lẹ́ni fáwọn followers mi. Wà tún wá máa tọrọ owó wa máa ní wọ́n lára. Ọlọ́run á ní ẹ lára Kora Obidi. Ṣáwàlá ní kò fọkọ́lẹ̀ ni. Olè. Ẹ jọ̀ọ́ bó jẹ́ Congo gàrí lẹ máa ní kọ́ra fún wọn. Ẹ jọ̀ọ́ because this time around ẹ gbàgbé oúnjẹ làwọn èèyàn need báyìí. Oúnjẹ ló need. Ẹ jọ̀ọ́ kò ṣe give away rí. Kora ò ṣe give away rí láti jọ tí mo ti mọ̀. Àfi kó máa gbà. Mọ́tò ẹ bàjẹ́. Ṣága Nàìjíríà ni kó tún fix mọ́tò fún ẹni. Because àwọn Nigerians ló ń wẹ̀. Àwọn òyìnbó yìí ò gbà tiẹ̀. Ṣé àwọn tó manage ni kó tún fún ẹ lówó ni? Ẹ ní fún ẹ tún máa ní àwọn tó manage lára. Who does that? Mi ma àwọn followers ẹ gan. Mọ́tò bàjẹ́ oníkan wá tún ṣe fún ẹ. Báwo ni wọ́n ṣe máa wà nílùú òyìnbó? Bí ṣe wà yìí full comprehensive ni máa ń ṣe sí mọ́tò mi. Full comprehensive. Owó yẹn máa ń pọ̀ o but mo mind. Odidi Kora Obidi ó wá ní ó ṣe third party. Mo third party ṣá. Bí a kí mọ́tò dákú sọ́nà àbí kọ́kọ́ yọ gíláàsì mọ́tò. Ìwọ tó wà mọ́tò yẹn ó dẹ̀ ṣe third party. Mo sọ pé third party yẹn gan wọ́n bá ṣe ni. Òun kọ́ ló sanwó ẹ̀. Mọ́tò ẹ wá bàjẹ́ tó wá sórí line kan máa dáwó fún ẹ. Mi máa ríru tàwọn celebrity rí kẹ̀. Ó tiẹ̀ ti pọ́n mọ́ Kora yẹn jù. Bẹ́gí Kora. Ẹ jẹ́ a máa lọ. Ó dàbọ̀. I will see you all soon. Bye. Love you. Love you. Bye.